olódo ni mufti ilẹ̀ Yorùbá lórí ọ̀rọ̀ tàwhídù yìí o tí àsìkò òdodo bá tó ẹ jẹ́ ká bára wa sọ mufti táwọn rọ́bí tó yàn ó sì dùn mí díẹ̀ àmọ́ ẹ jẹ́ ká gbọ́wọ̀ lẹ́nu àfa Kutubi káwọn kan kó fún wọn dáadáa. àṣírí ìmọ̀ òbò mọ́ ẹnìkan kan ò lè dọwọ́ bò mọ́ ojú ti là ẹnìkan kan ò lè di ẹnìkan kan lójúmọ́ oní tó délẹ̀ yìí kálukú tètè gbà fọ́lọ́run lórí sunna ẹni tí ò bá ti wá gbà yóò mọ̀ tẹ́ni o nínú ọ̀nà ẹ̀tẹ́ oníkéyàn torí pé òun fẹ́ takò àwọn ahlu sunnati wal jamaa kó wá takò à ń pín tawhidu sọ́nà mẹ́ta ìka tawhidu rububiyya ìka tawhidu uluhiyya ìka tawhidu asma'i was sifat ẹni wá fẹ́ takò wá gbàgbé pé tó ọba mọ̀ ti takò àwọn tó mọ̀ ń bá sọ̀rọ̀ wọ̀nyí náà òun ìmọ̀ ṣàlàyé mọ̀kan gba mo wá rí ọ̀rọ̀ ńlá náà mo wá rú pé irú àìmọ̀kan ò tún wá rí hadhihi dhulumatun ba'duha fawqa ba'd àìmọ̀kan tó kúnkún rẹ̀ tún wá gun rí ara wọn abẹ́rẹ́ Allah subhanahu wa ta'ala adéṣì kíká sọ̀rọ̀ kó yí ọlọ́mọṣà fún wa ń jòkó yìí àkọ́kọ́ náà àfáà yẹn ó mẹ́kì àwọn kílèmù kan ṣáà ti pàdé rí lọ́dún kan ní Mùná irú ọ̀rọ̀ àwọn àṣà ìrọ̀ báyìí fẹ́ jẹ jáde tá a fáà tó di pé wọ́n lọ rí ń pa spíkà mọ́ yọ spíkà náà sáré kí mi rọrọ̀ sọ́njọ́ náà ẹni yóò máa kílèmù pé Ash'ari lòun ẹni tí ń pèrè ní Ash'ari kan kò gbọ́dọ̀ tako wọ́n pé tawhidu sí mẹ́ta tó bá tako àwọn èèyàn àbáwọn tó rúpọ̀ fẹ́ tako wọ́n ń torí nǹkan míì bọ́ mọ́ tako wọn pé èyí ṣe tí wọ́n pín tawhidu sí ọ̀nà mẹ́ta nítorí pé wọ́n pín nǹkan sọ́nà mẹ́ta kò bùkátà sí kí ẹ máa ní ìgbòláyà rẹ̀ wà ní Al-Qur'ani àyè máa wáyà fún wọn pín nǹkan àyè máa wáyà fún wọn ní nǹkan yìí ọ̀rọ̀ yìí lè gbọ̀nà méjì mẹ́ta wá sórí tó mọ̀ wá ní pé pín sọ́nà mẹ́ta ṣé mẹ́ta náà ni àbójú mẹ́ta lọ àbí kò tiẹ̀ tó mẹ́ta ibi tó ti lè disagree yẹn. ẹlẹ́bọ olóòṣà ni ẹni tó bá gbà pé a lè pín ìjẹ́ kan ṣoṣo Ọlọ́run ọba sí mẹ́ta gbogbo yóò lálàyé gbogbo ẹni tó bá gbà tẹni tó kọ́ ọ́lẹ̀ ń mú ẹ̀rí wá o àti gbọ́wọ̀ lẹ́nu àlùfáà pé wọ́n ń dọ́jẹ̀ pé kíní kan lóòótọ́ lọ́dọ̀ àwọn àfa òní usulul fiqh wọ́n ń pe kíní kan nìkan àtàríkù la ya'ni at-tahrim tànẹ́bí ò bá ṣe kankan kì í sọ pé nǹkan yẹn jẹ́ ìwọ̀ bọ̀ kì í ṣe tó bá máa mú yàn kọlu Ọlọ́run ìdí tí mo fi lẹ́lẹ́bọ ni wọ́n tí a bá wò á mà ní Ọlọ́run gan Ọlọ́run ò fẹ́ ká mọ̀ sọ pé òun ni Ọlọ́run bàbá Ọlọ́run ọmọ Ọlọ́run ẹ̀mí mímọ́ nínú Islam tiwa Ọlọ́run kọ́ káwárí ẹni tí Ọlọ́run kọ gbégede bá kẹ́nìkan wá tún wá dé pé ó kọ Ọlọ́run tó fi lọ́kan ṣoṣo lò èèyàn lè pín sí mẹ́ta dákun fìlàkà ìtẹ̀lé mi èèyàn lè pín tawhidu sí mẹ́ta tawhidu yìí gan ó wá láti wahada yuwahidu tawhidan ló ti wá o nkẹ́ ọ̀kan náà ni o so nígbà tí wọ́n wá lọ bèèrè lọ́dọ̀ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam pé ṣe mẹ́ta ni o Ọlọ́run tó ń sìn méjì ni o kí lọ́lọ́run sọ fún wọn Ọlọ́run wa ń sọ fún anabi pé anabi lórí ìbéèrè tán pé sọ pé kúlì huwallahu ahad Ọlọ́run ọba ọ̀kan ṣoṣo ni kí ló dé tí ò lo pé wáhídù tó jẹ́ pé ahadu lólo ni pé wáhídù yẹn máa ní thani àmọ́ ahad kò ń ò lè ní ẹlẹ́kejì rárá nígbà tó lóun ṣe tó ti yọra ẹ̀pẹ́ yọ kan lòun káàfà kan wá dé nítòsítòsí kó wá ní mẹ́ta ni kì í sọ̀rọ̀ ọjà àfà Kútùbí ẹ fún wa ní àyà kan àbí gbólóhùn kan ní Al-Qur'an tó ní èèyàn lè pín tawhidu sí mẹ́ta tẹ́ ẹ̀ bá wá rí bẹ́ẹ̀ ẹ lọ sínú ọ̀rọ̀ ànábì sallallahu alayhi wa sallam ẹ fún wa ní ẹ̀rí gbólóhùn kan náà ni tó láàlè pín ìjẹ́ ọ̀kan ṣoṣo Ọlọ́run ọba sí mẹ́ta òkè ó dọ̀nà méjì tẹ́ ẹ̀ bá wá rí lọ́nà méjèèjì ẹ lọ sí gbogbo àwọn sọ̀hábà nàbí pátá ẹ kàn fún wa ní gbólóhùn kan tí wọ́n fi láàlè pín sí mẹ́ta bẹ́ẹ̀ bá wá tún rí ń bẹ̀ wọn àwọn tó tún tẹ̀lé àwọn sọ̀hábà àwọn tó tún tẹ̀lé wọn ẹ fún wa ní gbólóhùn kan tó láàlè pín ìjẹ́ kan ṣoṣo Ọlọ́run ọba sí mẹ́ta tá a bá wá dúró ń bẹ̀ wọn àwọn àfáà tó ti wá lọ kí Ibn Taymiyyah tó dé ẹ fún wa léèyàn kan tó láàlè pín ìjẹ́ Ọlọ́run ọba ọ̀kan ṣoṣo rẹ̀ sí mẹ́ta báwo lẹ sì pín kò ṣe pín ẹnìkan gan ò ní nígbàgbọ́ lórí nǹkan yẹn ẹnìyẹn ṣe mùsùlùmí kò sí yàtọ̀ láàrin wọn àtẹlẹ́bọ tí ń bọ Ògún tí ń bọ òòṣà tí ń bọ Ọ̀ṣun nínú ilé kan náà
gbàláyé mi kò sí yàtọ̀ láàrin wọn. So bàbá wa mufti Ọlọ́run ó jẹ́ sebẹ̀ pé ẹ sáyè náà pé ọlá nàbí wájú Ọlọ́run à ń gbádùn fatiwa yín irú ẹ̀ ní ẹ máa bá wa dá à ń ráàyè rẹ̀ sìn wọn gbogbo àwọn tó jáde wallahi mo búra ló kọ́ Ọlọ́run ọba kò sí kankan lẹ̀ fún wọn tí wọ́n fi defend ọ̀rọ̀ yìí ẹ wo tó bá yẹ pé ibi tẹ́ ẹ nọ́ọ̀kì wọn mọ́ ibi tán àti ní rí oòrùn ní tán àti ẹ̀ ti ní róṣùpá inú òkùnkùn ni torí kò sí àwọn tí ń gbọ́ wọn tán bá lẹ̀kọ́ àwọn àmọ̀ pé èèyàn ṣe máa ń pín ẹjọ́ kan ṣoṣo Ọlọ́run ọba èèyàn lọ kan lo ànábì òpin àwọn sọ̀hábà àwọn tábìín òpin gbogbo èèyàn òpin Ibn Taymiyyah nìkan ló pin Ibn Taymiyyah tó sì pin náà kí ni ìdájọ́ tó lọ́n padà ṣe fún lẹ́yìn tó pin òun kò padà rọrùn kò rí òṣùpá tó fi kú so gbogbo àwọn tó bá wá gbàgbọ́ bẹ́ẹ̀ náà ní tó kẹ́yìn Ibn Taymiyyah náà ni ó kẹ́yìn tiwọn náà subhana rabbika.